بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Èmi Lukman Aládé Ọláyínká ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni àmọ́ ìlú Ghana náà bí wá sí. Fún ẹ̀rí tó dájú àwọn màmá àtàwọn bàbá wa náà jókòó ẹ̀wùkà ìlú màmá àti wa. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. Báwo ni ò bá ṣe rí? Kò bá jẹ́ pé ìyá mi àti bàbá mi wà ní. Àmọ́ èyí tó kù fún mi ọpẹ́ pàtàkì fún kábíyèsí. Ọpẹ́ pàtàkì fún kábíyèsí àná Ọọ̀ni of Ifẹ̀. Nítorí Yorùbá bọ̀ wọ́n ní bára ayé bá ṣe dáadáa kò sẹ́ni tí ó rántí òkú ọ̀run.